àti sọ fún gọ́ọ̀mẹ̀ntì kan fún wa ní ọjọ́ ìṣẹ̀ṣe wa. ìṣẹ̀ṣe làgbà ẹgbẹ́ ọba níjọba. mo dẹ̀ believe pé gómìnà wa ní ìlú Èkó elétígbáròyé ni ó máa fún wa ní ọjọ́ ìṣẹ̀ṣe wa. ẹ̀tún dúpẹ́ fún ọba FATAI AROMIRE the Dangote of IJORA and Apapa and Orílẹ̀. adúpẹ́ fọlọ́run pé wọ́n ṣe ọdún léni. àwa àti wọn ní lánàá àwa àti wọn ní léni tó bá tún dọ̀la náà àwa àti wọn náà ni o. Ọlọ́run jẹ́ kó ọjọ́ rájẹ lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ ọdún gbogbo àwọn bàtú abẹ́ náà káàkiri lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ ọdún àwa tá a ṣọdún yìí náà àtúnṣe tuntun ń bọ̀. agbára ìṣe Èdùmàrè àwọn tó ṣọdún yìí náà máa ṣẹ̀mí ìlú ìjọra ò ní dàrú o. ká má ṣe gbàgbé ìṣẹ̀ṣe kí a sì ní ìgbàgbọ́ pé ohun gbogbo látọ̀dọ̀ Elédùmarè ló ti wá. àwọn alálẹ̀ Ọ̀ṣun wọ́n rí bí gbogbo ẹ̀ ṣe ń lọ. àtẹ̀wò mo bá là mí mẹ́rin tó kọ́ èmi mo bá lọ́wọ́ bàbá ńlá mi ni ọdún bàbá ńlá wa ni kó ìka jọ gbé lárugẹ. máa fi àkó ìrọ̀ ìjọba ìlú Èkó irú ìjọ ìṣẹ̀ṣe on the 20 kọ́ fún wa ní ọlùdé wọ́n fún mùsùlùmí wọ́n fún àwọn kírísítẹ́nì kọ́ fún oníṣẹ̀ṣe náà lọ́lùdé àti pé ọdún táwa ń ṣe yìí ó yẹ kí ìjọba náwó sí i pé ọdún bàbá ńlá wa ọdún gbogbo ọmọ Àwórì ni ọdún Ọlọ́fin tó ṣe gbogbo wa ni ó yẹ kí ìjọba bá wa kópa nú ẹ̀ gidi ni. èyí ló jọjọ́ kẹta láti wà nílùú ọjọ́rá níbí pẹ̀lú kábíyèsí wa ọba aláìlúwà Dr. Engineer ABUDL AREMU AROMIRE Ògúngbèmí II pẹ̀lú ti ọdún Ejiwa Elegba náà mi ṣe lóye ọdún ìlú ọjọ́rá fún ti ọdún 2023 èyí ló jọjọ́ kẹta gbogbo kí bá ṣe ń lọ títí tó máa fi parí gbogbo ẹ̀ lámàmá mú aṣojú wòrán yín ẹ ṣe kẹ́sẹ̀ mi tẹ̀lé wa gbogbo gbà.